Africa Content TV. Ọ̀rọ̀ tí ọba máa tẹnu rẹ̀ jáde sọ. Gbogbo ayé ń retí kí n sọ̀rọ̀ sọ̀rọ̀ wọn ganu sí wọn ganu sí. Kálukú retí ẹ̀. Nǹkan méjì nínú mi wà fáwọn ọkọ̀ wá bí. Ẹni ọ sọ̀rọ̀. Wọ́n láwọn àfà wọ́n fi ilé bàbá àwọn ní fìdí pọ̀tẹ̀. Wọ́n wá ganu sọ́dọ̀ òun níyà. Àfà gbogbo àfà ẹ wá yé wá dìde pé gbogbo àfà ní bá wí. Àfà yìí ẹni ọ sọ bẹ́ẹ̀ wọn sọpọ́ọ̀tì pọ̀ sọ́dà. Àmọ́ ń dùn mí pẹ́ tí ń jẹ́ kọ́rọ̀ tó sùn ó dùn yín ní dùn. Àfà torí wọ́n ní bẹ́ẹ̀ ni ọ sọ̀rọ̀ bá ṣe rí ọ̀rẹ́ lórí ó rí. Àkọ́kọ́ ń tí ń dùn mínú. Ẹ ń jẹ́ kọ́rọ̀ tó sọ ó dùn yín náà ní ń dùn mí. Dúdú tọrọ rẹ̀ ń dùn yín o. Torí páwọn òwe méjì kẹ́mẹ́ tó gbajúmọ̀. Mẹ́ta ọ̀kan mọ́kọ́ sọ̀hún. Ẹlẹ́ẹ̀kejì wọ́n léèyàn fọ́jú ẹ̀ wá ń banújẹ́ pọ́fọ́ tán ganan. Ìtọ́ fọ́lá rẹ̀ ọkọjá àwo ó di méjì. Ẹlẹ́ẹ̀kẹta èèyàn danú ẹ̀ wá ń kíbò sí pọ́dọ̀ dànù. Ìtọ́ dànù lọ́wọ́ rẹ̀ ti kọjọ́ dà. Àwọn àfáà ní ń bá wí. Ní ń bá bí fàárí kàdé mẹ́ yóò rí fún ṣàkóá. Àfáà yìí, kí ló dé tẹ́ ẹ rò pé mi ní ń bá wí? Kí ló dé tẹ́ gbogbo àfáà ní gbogbo àwọn àfáà kí ń bá wí? Rárá, gbogbo àwọn àfáà kọ́ ní ń bá wí. Àwọn àfáà ní ń bá wí, àmọ́ kìí ṣe gbogbo wa. Torí pé ayé tàbí bẹ́ẹ̀ lórí gbogbo wa náà ká sí rí bákan náà. Èmi kéwú pọ̀, àwọn eléyìí ìgbé ní òun kéwú amara wa. Eléyìí gbú náà òun kéwú wọn mara wọn. Àfáà yìí, èmi ò ní gbìgbẹ̀yìn àfáà tó sọ fún yín pé ẹ wá ganu síbí. Torí mi ò sún àwọn pàtì àwọn àfáà tí máa ganu kì. Àwọn ọ̀gá ìwọ̀n àwọn tá àráyé ayédà, ọ̀pẹ̀ wa aráyè náà. Bàbá tí wàá bú àfáà tó gbà gbogbo wa kọ́ ló bú gbogbo wa kọ́. Gbogbo wa kọ́ ọ̀yàn rí kọ̀ yẹn rí ẹ̀ ọmọ yẹ èyí tẹ̀ ń lọ lè ganu sílé wọn. Ẹ̀yìn tẹ̀ máa jí lọ bẹ̀ kọ́dà gbà tí yóò ti kú. Gbogbo ẹ̀yìn tẹ̀ máa kó tẹ́ra yà sí kí n. Ẹ̀yìn tẹ̀ ẹ̀kọ́lé kírísítẹ́nì ẹ̀kọ́lé ẹlẹ́bọ. Àfáà yìí mọ èyí tẹ̀ ṣàìsùn tàdúrì December 31. Àìdó àjálárì fọ́ọ̀sì gbogbo ilé ráfẹ́ẹ̀lì gbogbo ilé Musa Sunday gbogbo ilé àwọn pásítọ̀ ẹ̀ ń ganú kí lóòótọ́ ẹ̀sẹ̀ ń ganú kí ni ẹ̀yin wèrè àfáà tẹ̀ ń ganú kí ẹ mara yìí àwọn tí ń gbìjà yín kẹ́ ń gbìjà arọ́ lára yín ni kí náà ń gbìjà lára yín gbogbo àwọn àfọ́ gbogbo akọ́ gbogbo àwọn àfọ́ àkọ́ ló bú. Ẹ̀yin tẹ́ ń ganú kì náà mara yín ẹ̀yin kẹ́ bẹ́ gbọ́dọ̀ dẹ́ fi lókè ẹ ti dé bẹ́ẹ̀ ẹ ti lọ. Àwọn aláṣẹ program àwọn aláṣẹ kò kí n kì yín. Ẹ̀yin tẹ́ ń ganú kẹ̀yin ganu náà ní bá wí. Ilé òsínú yín o. Òsínú yín. Eléyìí sì sọ lóhùn ọ̀sọ́ pọ̀ ọ̀sọ́ bẹ́ẹ̀ mọ́. Àtọ̀rọ̀ ọmọ àwọn tí àfàkùn ẹ̀mẹ́ evidence wà náà. Ọmọ àwọn tí ń garun. Sẹ́kọ̀ mọ̀ yín ni. Sẹ́kọ̀ mọ̀ yín ni. Ẹ̀yin àfà fún wa nẹ̀ sí ọmọ yín. Ẹ̀yin gbájúẹ̀ sí ọmọ yín. Ẹ̀yin arínà síyàn sí ọmọ yín. Àfà yìí. Ẹ̀yin tẹ̀ lọ́sọ̀dọ̀ àfà ọkọ̀ tán sẹ́kọ̀ mọ̀ yín. Ẹ̀yin tẹ́ lọ jí káwọn ọmọ ẹlẹ́tẹ̀ níjẹ́ wọ́n sùn sẹ́kọ̀ mọ̀ yìí. Ọmọ ìyá mi lọ lè sọ o.
ntí ọmọ tẹnu rẹ jáde ìwọ ọmọlúwàbí lọ sọ. níbẹ̀ ni rẹ gbàgàdà gbàgàdà wọn máa kí náà máa já ẹ mọ́ kò lè dùn wá. ẹ̀yin àfa ntí ń dùn mí lára yìí pọ̀ fà. wa ẹnìkan sọ fún yín pé ẹ ganu ẹ wá ń bínú gbogbo ayé wájà social media èpè ló ti ní sí èébú níbi kíni àṣọ yẹ kó dùn yín sọ yẹ kó dùn yín àfa ẹ̀yin ni wọ́n bú nǹkan bọ́ra sọ̀rọ̀ kan sí yín lẹ̀ ń bínú sí àfa yìí ẹni tó sọ̀rọ̀ yẹ wọn tó bàjẹ́ lára rẹ̀ tẹ̀ torí ẹ̀ bínú torí pọ́fẹ́ do ìyáyé ìsìlámù bàjẹ́ lára rẹ̀ kò dùn yín kí lẹ̀ rí ṣe sí àfa yìí ìsìlámù bàjẹ́ lára rẹ̀ kí lẹ̀ rí ṣe sí mùsùlùmí dolóòsà ó dẹlẹ́bọ kí lẹ̀ rí ṣe sí àfa yìí wọ́n bú ọlọ́run lára yẹn nìkan gbárùkù àjáde oṣù ńlá tó kí gbogbo àyọ́ lọ́bẹ̀ kára fẹ́ kú bẹ́ẹ̀ ẹ̀ mọ̀ jáde àmọ̀ sẹ́yìn wọ́n sun kùránì lọ́nà kíní kí lẹ̀ ṣe wọ́n sun kùránì lọ́nà kejì kí lọ́ ṣe. àfa wọ́n là nẹ́bí jí pátá kí lẹ̀ ṣe. wọ́n wá gbé yìí lẹ́sẹ̀ tẹ́ ganu kalẹ̀ ẹ wá bá sọ́sẹ́ mi ibi àjẹ́ ọlọ́run ọkàn yín àlejò ọkàn yín. Tẹ́tẹ́ yàrá ilẹ̀ wá ń jà sínú. Yangan kwalaba ba mayi. Yangan buredi ba leda. Sanya ọ̀háyà. Wọ́n bú ọlọ́run ẹ̀ ní kankan sí. Wọ́n bú ànábì àní kankan sí. Wọ́n sun kùránì lójú ayé wa àní kankan sí. Wọ́n sun lọ́nà kí lọ́nà kejì àní kankan sí. Ọwọ́ la ń ganu ẹ wá jáde síta wá bẹ̀rẹ̀ síta. Sẹ́ẹ̀tì máa ganu. Àfá yìí ẹ wo kò sí níbi ahọ́n. Àfá yìí ahọ́n ò lè egun tábà pé egun ní kàhán lágbára. Kò sí egun níbi tálíkọ́ ẹ̀fọ́ kàhán rẹ̀ kò sí egun wà bẹ́ẹ̀. Àmọ́ múmú tí àwọn mú ọlágbára ju gbogbo tí egun tí ń bẹ lára bọ́dì lọ. Kàlíbáìdì. Àfá yìí ọ̀rọ̀ dàbí ẹyin ní. Bàdàlẹ̀ kásìrì lè ìsẹ́lẹ̀ ọ̀hún. Bọ́ bẹ́yìn bá ti lè bọ́ tọ́ bá ń rún jẹ́gẹ́ kò sí fún mọ́. Kí nẹ́ẹ̀sì mo lè ta ìmọ̀ làwọn àwàlálì jáde wá. Ọ̀dà kárí yẹn lòun ní spagulu kọ́ wá kó gbogbo èkó ẹyin jọ kó lòun ó tò sí bó ti wà. Ó ti sọ́ọ̀tì báwọn. Kò lè rí bẹ́ẹ̀. Fọláhárìbù àwùbàlù á. Gbogbo asọ̀rọ̀ gbàù máa retí àwọn àgbákò tí ó ṣe. Fọláhárìbù àwùbàlù á. Ogun àkọ́kọ́ jọkọ̀ bí fún ọ láyé bọ́ bá ti sọ̀rọ̀ sọkúsọ kí náà kọ̀ bí fún ọ. Àkọ́kọ́ ni pé ọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́. Ọmọ gbọ́ ìpè, ọmọ gbọ́ ọ̀rọ̀, social media ó kún, Facebook ó kún, WhatsApp ó kún, TikTok ó kún, àkọ́kọ́ àgbákò tọkọ̀ sí. Mọ́bọ̀. Wà á ṣètò á. Èyí tó máa wà láàrin rẹ̀. Ṣàkóso. Àfá yìí àwọn ẹgbẹ́ ìbòsí ọ̀rọ̀ èpè. Àwọn ọ̀rọ̀ tó wà ní òróró bẹ́ẹ̀. Máa bọ̀. Wà á èrò á balùwà yẹ̀lì balùwà. Àfá yìí àwọn tí wọ́n jáde wò sí àdáwò yọmọ àtẹ̀lẹ́ àwọn oníṣẹ́ ìṣẹ́. Ṣàkóso wà á èrò á balùwà yẹ̀lì balùwà. Gbogbo yẹn àbá àtẹ̀yìn pé wọ́n ń sọ̀rọ̀ sí gàdé ní òbí dáyé o. Àbídá yìí o. Ibi sara yín náà tá sọ̀rọ̀ sí. Náà wà àwọn aráyè ni. Ní ìgbàlùkì. Kí wọ́n tó pè wá gan-an àkọ́kọ́ wo déètì náà. Èmi kóyà sí lọ lé ẹnìkan wọn. Kí a fẹ́ lọ ṣe àdìrísà ní Èmi gbajálà bí lọ́wọ́ ẹnìkan yálà wọn. bí kò lọ́wọ́ wọn kó. Àfá Bàbá iná. ìgbẹ́ràn tún lọ ká wọn mọ́lé rí. Àfá yìí Bàbá. bàbá wọn kú tí bàbá ṣe súnà ní kẹ́ ẹ lọ kí ọ sọ́ni kẹta kú tì. Òbí ẹ̀ta kú tì wọ́n. Wọ́n ní ẹ lọ ṣe táṣíà ẹni ọba kú ẹ lọ bẹ̀ ẹ̀kọ́ rẹ̀ yàn ẹ̀kọ́ rẹ̀ yàn. Ẹ bá wọn sí ẹ bá wọn sí. Ẹ̀sìn tán ìgbẹ́ra o. Òun ni ẹjọ́ máa àmọ́kẹ́ àwọn àtàkùn ti kẹ́ báwo lè tò ètò kíni. Yá rẹ̀ ló kù. Bàbá yín ló kù. Bàbá yín ló kù. Máa tẹ̀kùn ònù bí rọ̀dì yá. Àfá yìí dúndùn tẹ̀ ń jẹ́ kọ́rẹ̀ ń tọ́ sọ̀rọ̀ wọ́n gùn yín ní àkọ́kọ́ nù. Nítorí pé ń tọ́ bàjẹ́ rẹ̀ ọkọ̀ ọjọ́ ọ̀pọ̀ sọ. Ìsìlámù rẹ̀ ti bàjẹ́ lójú ayé torí kọ́fẹ́ di oyè ayé. Ẹ wá ń kà yín sí. Àfá yìí nítorí gbàgbà rẹ̀ lágbà kọ̀kọ̀ ju tó sọ sẹ́yìn lọ. Ẹ̀kejì ẹ̀ ń lọ ọkọ̀ gbogbo àfá àdìbá gbogbo wa kọ́. Iye àwọn tí ń ganu lọ lè yọlé wọn àwọn náà máa yọ. Ó di méjì. Ẹlẹ́kẹ̀ẹ́ta wá rè wá kálí bí o ti sọ fún mi. Ẹ sọ ẹja sọ fún wọn ká bá wọn wí.
wọ́n ní kẹgbẹ́ eléyìí nítorí Ọlọ́run. Nítorí Ọlọ́run àwọn wo ni? Wọ́n ní kẹgbẹ́ eléyìí nítorí Ọlọ́run. Ní ibi tí wọ́n bá pè yín ẹ máa ṣe lọ síbẹ̀. Ká má ṣe bú wa lára yín pé wá gànú síbí. Gbogbo ẹ̀yin atọ́júbọ̀ lé àlùfáà òkè sàn. Wọ́n ní kẹ́gbẹ́ eléyìí nítorí Ọlọ́run. Ṣẹ́gbọ́n wọ́n ní kẹ́gbẹ́ eléyìí nítorí Ọlọ́run. Wọ́n ní kẹ́gbẹ́ eléyìí nítorí Ọlọ́run. Ní ibi tí wọ́n bá pè ní ẹ máa ṣe lọ síbẹ̀. Ká má ṣe bú wa lára yín pé wá gànú síbí. Gbogbo ẹ̀yin apá. Gbogbo ẹ̀yin akọ̀ọ́dúnbọ̀ lé àlùfáà òkè sàn. Wọ́n ní kẹ́gbẹ́ eléyìí nítorí wọ́n ní kẹ́gbẹ́ eléyìí nítorí Ọlọ́run. Wọ́n ní kẹ́gbẹ́ eléyìí nítorí Ọlọ́run. Ní ibi tí wọ́n bá pè ní ẹ máa ṣe lọ síbẹ̀. Ká má ṣe bú wa pé wá gànú síbí. Gbogbo ẹ̀yin afá gbogbo ẹ̀yin akọ̀ọ́dúnbọ̀ lé àlùfáà òkè sàn. Nítorí Ọlọ́run. Ẹkùn wí wọ́n ní kẹ́gbẹ́ nítorí Ọlọ́run. Wọ́n ní kẹ́gbẹ́ eléyìí nítorí Ọlọ́run. Ní ibi tí wọ́n bá pè yín ẹ máa ṣe lọ síbẹ̀. Ká má ṣe bú wa pé wá gànú síbí. Gbogbo ẹ̀yin akọ̀ọ́dúnbọ̀ lé àlùfáà òkè sàn. Wọ́n ní kẹ́gbẹ́ eléyìí Nítorí Ọlọ́run. Wọ́n ní kẹ́gbẹ́ Eléyìí nítorí Ọlọ́run. ẹ̀yà fà Nítorí Ọlọ́run. ní ibi tí Wọ́n bá pè ní ẹ máa ṣe lọ síbẹ̀. ká má ṣe bú wa pé wá gànú síbí. Gbogbo ẹ̀yin akọ̀ọ́dúnbọ̀ lé àlùfáà òkè sàn. Wọ́n ní kẹ́gbẹ́ eléyìí fọwí kàkí. Wọ́n ní kẹ́gbẹ́ eléyìí nítorí Ọlọ́run. Wọ́n ní kẹ́gbẹ́ eléyìí nítorí Ọlọ́run. Ní ibi tí wọ́n bá pè yín ẹ máa ṣe lọ síbẹ̀. Ká má ṣe bú wa pé wá gànú síbí. Gbogbo ẹ̀yin akọ̀ọ́dúnbọ̀ lé àlùfáà òkè sàn. Wọ́n ní kẹ́gbẹ́ eléyìí nítorí ọ̀tọ̀ bí ti mọ́nu. Ìjìmá àlìmọ́ kùsìkà. Bàbá àdúrà máa wọlé. Bí dúnìyà